Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ilala alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde yé aláràgbà yìí dàníyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀rú. Rẹ̀ la fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo. àgbàlagbà tẹ ní àǹfààní tẹ ń wò mí ní òní ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutí Ọlátìbóyè tí ayé mọ̀ sí ewé jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí àwọn nǹkan tá a gbé dání tá a máa ń sọ fún ẹ̀yin tí ẹ bá ṣe jọyìn ètò ní àwọn nǹkan tá a máa ń sọ a máa ń sọ nípa àṣírí àtẹ̀gbò lórí ètò yìí a máa ń sọ nípa ìmọ̀ nọ́mbà bẹ́ẹ̀ sì ni a máa ń sọ nípa ìtumọ̀ àlá lọ́lọ́kan òjọ̀kan wá rí ní òní kí ni nǹkan tí mo fẹ́ jẹ́ ká mọ̀ ní òní òun náà ni pé bílẹ̀ ayé ṣe kẹnu tó ilé ayé yìí bó ṣe kẹnu tó Ọlọ́run bá mi ó ṣe gbogbo nǹkan létòlétò Ọlọ́run sì ní dá nǹkan sórí èpẹ̀ àyàfi kó máa jẹ́ àǹfààní fún àwọn ọmọ ẹ̀dá ènìyàn wá rí àǹfààní wo wa ni mo wá fẹ́ mú wá fún wa ní òní ó náà ní bí a ṣe máa ń lo èso làpálàpá àwa tí a bá ní làpálàpá nílé tàbá gbé sí àdúgbò báwo la ṣe máa ń lo èso làpálàpá iṣẹ́ eléyìí sí Asina tó dájú ni bí a ṣe máa ń lo èso làpálàpá ìyẹn kóró làpálàpá tí a bá pa á mọ̀ rí pé mẹ́ta ló wà nú ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni a fẹ́ lò tí a bá rí èyí tí ó jẹ́ pé ó tutù tàbí tó bá ti pọ́n tó jẹ́ pé a lè ópùn kóró yẹn tàbá tí ópùn kóró yẹn táwa yọ funfun nú ẹ̀ báwo ni a ṣe máa ń lò ó láṣẹ Ìdùmarè ní òní lágbára Ọlọ́run màá ṣàlàyé bí a ṣe máa ń lo èso yìí fún àwa tá a bá ní èso náà lé ẹ má sọnù ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ pamọ́ a máa fi ṣiṣẹ́ Asina tó dájú bẹ́ẹ̀ sì ni a máa fi ṣiṣẹ́ àtúndè àtúwọ́ tó dájú ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ náà ní òní àmọ́ tó bá tún dìgbà mi àtún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílé ìwà àmọ́ ní òní màá ṣàlàyé ní àṣẹ Ọlọ́run torí pé ibi tí a bá gbin ewé làpálàpá sí most of àwọn èèyàn believe pé ewé làpálàpá bóyá flower ni èso ẹ̀ làpálàpá funfun ni o tá a mọ̀ sí bòtújẹ funfun èso ẹ̀ yẹn ó wà very important bí a ṣe máa ń lò màá ṣàlàyé fún wa láṣẹ Èdùmàrè ẹ wọ́n ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutí Ọlátìbóyè. ohun tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwa ń lò ewé.